Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ̀ṣọ́ ní mara igba lé àṣà ní fa orílẹ̀-èdè sókè. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀. Ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ẹ̀sìn ló délẹ̀ yìí ẹ̀yin àfọ onímọ̀ àbọ̀. Àfọ òjijì. Èyí sì kẹ́ ẹ má dà sí. Àfà tí ń bóra, àfà tí ń lo túra. Akáfọ̀ ọmọ ẹgbẹ́sẹ̀. Àfà aláwọ̀ pọ̀nmọ́. Àfà tí ń fa igbó. Akáfọ̀ ọmọ mutí àfọ onímọ̀ wù. Àfẹ́pè. Jóná ni. Gbogbo ọmọ àsàlátù lẹ ti bá sùn tán. Akáfọ̀ ọmọ báyàwó mùrídì sùn. Mùrídà kó tó máa fọwọ́ sí àfà lẹ́yìn. Jóná ni. Àṣẹ. Àìwò làṣẹ. Àdìwọ̀ jóná ni. Àmín. Ẹ̀yin àfọ ọmọ wa sọ sẹ́yìn. Àmọ̀ sí yóò sìnkú ni. Akáfọ̀ ọmọ gbé pèsè. Àyọ̀ gbèpè ni. Àfà ti sẹ́fà. Àyọ̀ sẹ̀sìn ni. Àfà wọ́n tí wọ́n ń bá yín lédi àfà wọlé di. Èdí ti di wọ́n ní. Akáfọ̀ ọmọ wẹsẹ̀ náà gbé. Ìgbẹ̀yìn wọn ò ní dáa ni. Tí wọ́n mẹsẹ̀ tí ń mí kọ́tọ́ lọ́dọ̀ yín náà ti ń bọ́ sẹ̀ tí ń mí. Ẹ̀mí wọn ò ní pẹ́ bọ́. Lẹ́yìn àfà sáfàánù. Àfà kọ́ wo. Ṣẹ́gun mélòó lẹ mọ̀? Ìsìn. Àfà ní àbálùfà. Ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe gbogbo tá a wí kò dé lọ fún àfọ̀ yín. Wọn ò ní lọ jìnnà. Ó lọ̀rọ̀ jìnnà kan wọ́n ó dùn náà ni. Àṣẹ. Gbogbo ẹ̀yin àfà yíyanyan ẹ̀ gbèpè. Aláṣẹ bíi bó wà mí ni. Ta ló sọ fún ẹ pé èkó tí wọ́n fi make sense? Ta ló make sense nínú ayé? Gbogbo aláti yá wèrè. Bí ìyà bá ti pọ̀jù fún ènìyàn, ó máa sọ ènìyàn di wèrè. Àmàṣe ló kú báyìí. Olórí burúkú ọmọ àlè. Ó rẹ̀ ti dàrú. Kí ni túnmọ̀ gbogbo ilé tó ń ṣe? Arákùnrin àyè máa bínú. Ẹ̀rí ẹ́nájì tẹ́ ẹ̀ fi ń gbà fi pariwo ń bẹ̀ wọ́n. Ọ̀yà mi lẹ́nu o. Wọ́n á ní kí n wo kóòkì wò. Mo ṣe ọkọ mi náà kò ọkọ hó. Wọ́n á ní kí n gbóòórùn rẹ̀ òpè sí bí wọ́n ti míìsì rẹ̀ fún yín kẹ́yìn máa mọ̀. Wàá gbóòórùn rẹ̀ òkè lọ́wọ́ rí mẹ́. Kò sí nǹkan bí àmọ́ ń bolẹ̀ ti rí ẹ́nájì tẹ́ ẹ̀ fi ń pariwo ní. Àkàmọ́ bọ́lọ̀ ọmọ sọrí bá a ti ń pariwo ń tọ́ gbà nísìnyí bá a ti máa ṣẹnu torí pé ilé ìta ṣe ìyẹn pè ní ìpèpè sójú ọ̀nà ọlọ́. Arákùnrin ìpè yẹn sójú ọ̀nà ìpè lélẹ̀ ìta lọ lè ṣe. Ọlọ́nà wo? Àmọ́ a sì lọ síwájú ilé àáfàá aláàfáà a sì lọ lè tú gbogbo àṣírí ẹ̀ sẹ́ẹ̀ pàápàá Kàmílù là ń bá wí báyìí gbogbo tá à ń sọ yẹ́nyẹ́ ìwà táfà Kàmílù máa ń wù. Arákùnrin tẹ́ ẹ̀ bá lẹ́nìkan kan sọ fún yín èmi ò sọ fún yín ìwé ìpè náà ni ìwà tá à ń wù. Sẹ́ẹ̀ bá a ṣe lọ sílé pásọ Matthew náà nù ní òkè bẹ́ẹ̀ níbi ìjọ mẹ́rin sẹ́yìn tá lọ lè gbé pásọ eléyìí náà sí pé ìwà tí ọ̀dà ni o kódà àáfàá Kàmílù tẹ́ ẹ̀ ń sọ ìbáyìí ní síbáyìí ọmọ kékeré ló ṣàjẹsí tẹ́ bá fẹ́ bá a sọ̀rọ̀ gan pé gbogbo àwọn ìwà tí ń wùwà tí ọ̀dà ìbẹ́ẹ̀ ní nọ́mbà rẹ̀ ẹ sì pè sí kọ̀rọ̀. Ìfisẹ̀sí ṣé ìwọ òsín bẹ́ẹ̀ ń jẹrin. Kí ló ṣẹlẹ̀? Ibi àdúrà tá a wà. Ṣé bó ní ìjòkó ló bá wa? Ó bá wa lórí ìjòkó kí wá ló ṣe ó sì kí yín ó kí gbogbo èèyàn sí ń bẹ́ẹ̀. Tó o sí ń bẹ́ẹ̀ nígbà táwọn èèyàn ń gbọ́lá fún mi. Tó o rí bá ti ń pẹ́lẹ́ ó kéwu tó mi. Ọlọ́run ló mọ bó ṣe pé Ọlọ́run máa gbọ́lá fún un Ọlọ́run sì máa gbé mọ̀ fẹ́ yín. Táwa ṣe lọ́ọ̀ ni. Alẹ́kùnrin àṣẹ dúdú ọ̀run tẹ̀ ń wò ó mọ̀ fẹ́ yẹ fò láì fapá kan láwọn. Kí ni ti pásọ̀ ti bẹ lókè mẹ́rin? Kí lóhun tẹ̀ ṣe fún? Kí ni èsè tiẹ̀? Tí máa ń kọjá lọ tí ń tẹ mọ́tò yóò mọ̀ tẹ hàn pọ́npọ́npọ́npọ́n òun àtàwọn ẹgbẹ̀mọ́ rẹ̀. Wọ́n á tún wíta láìwí ló tún láwọn sáìsùn wọ́n ṣe náà fìjì. Alẹ́kùnrin lakúndínì kún wàlíyà dín. Ẹ fi kálukú lẹ̀ pẹ̀lú ẹ̀sìn rẹ̀. Ẹ má lọ bí ẹ̀sìn ẹlẹ́sìn ẹ gbájúmọ́ tẹ̀sìn titi yín. Ẹ fi àwọn ẹlẹ́ni ẹni lẹ́ẹ̀kan mọ̀ ṣe náà fi jì tiwọn. Báwa náà sáà máa ń ṣe mòlúdì. Ṣé wọ́n wá bá wa rí pé àṣẹ ń ṣe mòlúdì àṣẹ ń ṣe ìlàtúkọ́ nípa àpariwo di stop àwọn. Láti bàtà tí ń sàṣàlátù rẹ̀ tá a rí èèyàn 20. Ọlátọ́lọ̀ ń ṣe fún yín kò sí fẹ́ lómi. Ẹgbà fọlọ́ tẹ́ bá sì pè èèyàn pé èèyàn bá ń wúwa abú anakunmọ̀lá kí n sòdodo ọ̀rọ̀ fún yín ẹ lè rí wà abú gbà lọ́wọ́ èèyàn pẹ̀lú káyìn náà máa sọ̀rọ̀ aburú sí. Tẹ́ bá gbà wà abú lọ́wọ́ èèyàn ẹ bò ń tọ̀ ń sọ̀rọ̀ pẹ̀lú wà tútù pẹ̀lú ojú tútù pẹ̀lú ohun rẹ̀lẹ̀ náà ló fi bóun náà ronú pé ìwà tó ń wú yìí kì í ṣe wà tọ́ da. Ó sọ wọn ò tiẹ̀ kàn mí tó ti gbọ́ ó ti yé fídíò tá a ṣe lẹ́ẹ̀kan bí mi post ẹ̀ online. Fídíò tààfà tá a lọ lè bú. Fídíò tá a ṣe lẹ́nu ọ̀nà ilé àfáà Kàmílù. Pẹ̀lú àwọn ọ̀rọ̀ àgbákò ọ̀rọ̀ tá à ń sọ tá à ń tó àṣírí èèyàn ní kinní ní àpótí sọ online. Àtàṣírí rẹ̀ ṣe bí wà sí láti. Wà á sí kọ́lé lẹ́yìn ìtúná àṣírí lẹ́yìn. Òun àfáà Kàmílù tá à ń sọ ìwọ àṣírí lòun náà ṣe náà láì. Tó fi popular tó fi lówó. Alẹ́kùnrin ẹ̀ ṣe bẹ̀rù Ọlọ́run ẹgbọ́rọ̀ tẹ́yìn náà ń sọ ẹlẹ́yìn ń ṣe wáàsí ó yàtọ̀ sí pé yàn ń bú yàn. Ó dà ńgbà tọ̀ ní ìṣèwàsí láti dọ́tí ti ń ṣe wáàsí èèyàn mélòó ló wò lọ́la. Wẹ́nu ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní tú àṣírí tí ń bú àwọn àfẹ́ ẹgbẹ́ mi mo fíùsì bó ṣe pọ̀. Tó o rí bí kọ́mẹ́ǹtì ṣe pọ̀ ni. Alẹ́kùnrin fíùsì lọ́pọ̀ sẹ́yìn ka kọ́mẹ́ǹtì ti ń bẹ lábẹ́ rẹ̀. Wáàsí tẹ póòsì lọ ń jẹta
kọ́mẹ̀ntì tí ń bẹ lára rẹ̀ 2000 kọ́mẹ̀ntì ń bẹ lára rẹ̀ ní under question 1500 inú kọ́mẹ̀ntì èpè náà ń gbé yín 500 ní gbé yín ṣàdúrà. wọ́n lọ dáa torí gbogbo ilé tó rí wọ engagement ni ibi tó wó ti jáde náà nu wọ́n lẹ̀ yóò bá yíyọ ọmọ gáì àfa tó wà lẹ́yìn ìkọ́ àfa àkọ́dírí ànàkùnrin àìsí kò sápọn lẹ́nu ẹ̀sìn mọ́ ni ẹ sì kéwú ẹ sì ní làákàyè ẹ dákun tó jọ lọ àwọn àfa àwa láwọn àfa lálá wọn ti kú tán ti lọ tán bá ń bá àwọn èèyàn gan sọ̀rọ̀ gan pẹ̀lú àpẹẹrẹ ní wọ́n fi ń bá àwọn ara wọn sọ̀rọ̀ ọmọ tí ò tó wọn gan wọ́n tó máa lo ẹ fún. ọkọ gáì yẹn wògbà tí mo bú tí mo post ẹ̀ sọ láì lásán sọ̀bọ̀ yẹn tí mo fi pa $5,000 ni mo fi pa gbà tí mo bú pásítọ̀ tí mo bú yẹn báyìí nísìnyí tó bá di sátidé yìí tí bá di wíkẹ̀ndì nísìnyí $20 ní gbà èyí kò sí kẹ̀kẹ́ lásìkò tí mo pa dé gbogbo àwọn àfẹ́ ẹgbẹ́ mi tí n bá ti mà sí wọn gbogbo wọn ní màá tù. ànàkùnrin ẹ̀mí ọmọ bẹ́ẹ̀ ẹ̀yìn mọ̀ kó bẹ́ẹ̀ nu kínní yìí tó bá rí bẹ́ẹ̀ ayé lára kágbàgbé àdìkẹ́ àmọ́ ló kù. wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. àti láàfáà tí mo ní lọ́wọ́ ọ̀pọ̀ ìkànnì. dáàbò sí àfáà wò ló ní lápò ìfẹ́. Tani. Ẹ̀yin àtẹlẹ́ àgbà tẹ̀ ń jà láàrin. Àtẹlẹ́ àní fún sọmọ mi lọ́rùn yìí. Ìsọmọ dáadáa o, ọwọ́ àríkọ́dù rẹ̀. Wá eléyìí ò ṣe post, eléyìí ò ṣe post. Àní ò ṣe post, mọ́ post eléyìí. Mọ́ post ẹ̀ kò sí owó ò ní wò ó. Òdìrí táìtù gidi fún un. Ẹ wo táìtù tí mo fún un. Táìtù lọ fún un. Ìjẹ ẹ̀sìn kọ́lá ń jà yóò jẹ ẹ̀sìn ni o. Ẹ̀sìn ni lówó ọbẹ̀ ní. Ọlọ́kùnrin ẹ̀sìn lẹ̀ ń ṣe. Sọ bẹ̀rù Ọlọ́run ọ̀nà tó fi rówó sọ ma. Òkodoro Yorùbá tẹlifíṣàn.